Sorry, káwọn èèyàn wá gẹnu is a problem. Àdámọ̀ ṣúgà tí ṣúgà bá ti gùn yóò rí rà pébò. Ó ń bí ẹ̀mọ́ ọlọ́run tó fi ń tẹ́ gẹnu sí ọlá rẹ̀. Allah. Déédéé bó ṣe wá wí wọ́n wá ń gẹnu kò lè fọ́lọ́run. Ọlọ́run tó pọ̀ díẹ̀ ló lè yọ. Yóò sì yọ ọ̀tá gẹnu sí kó ń bẹ̀ kò lè. Àwọn àfáà ní ká lọ yí padà ìwúlò àbúrò lọ gánú kálí onílé ṣé wọ́n pè ọ́ ni. Ṣé mo pé ìyá rẹ̀ ti sunlẹ̀ pé péjọ́ méje dídí sí wọ̀? Allah. Ìyá rẹ̀ ti tó bá fẹ́ ṣubú. Owó dàrẹ́ ti kọ́ lọ́wọ́ mọ́ ń gbà. Kí n ti mú owó wọnú àkáǹtì lọ́wọ́ gbogbo gbà. Àmọ́ ìdẹ́ni yóò sọ bá lájú wá sí òní. Kó má jẹ́ kọ́ lọ́wọ́ ọba fi ikú ìyá rẹ̀ jábọ̀. La ilaha illallah. Ìyẹn máa ń ṣe wàhálà gùn ìyẹn máa ń jọ jábọ̀ ni. Lé. Níbo ìrìn tó fogún ọdún ìtayé fi mọ̀ ọ́ lè bàjẹ́ láàrin ojú ṣẹ́gun. Àmọ́ ìdẹ́ni yóò sọ bá lájú wá sí òní. Kó má jẹ́ kọ́ lọ́wọ́ ọba fi ikú ìyá rẹ̀ jábọ̀. La ilaha illallah. Tóbi tó ní bùkà. Ṣẹ̀rù sígínà ló tún wáyé. Ṣé mo pé ìyá rẹ̀ ti sunlẹ̀ pé péjọ́ méje dídí sí wọ̀? Allah. Ìyá rẹ̀ ti tó bá fẹ́ ṣubú. Owó dàrẹ́ ti kọ́ lọ́wọ́ mọ́ ń gbà. Kí n ti mú owó wọnú àkáǹtì lọ́wọ́ gbogbo gbà. Allah. Ìdẹ́mi kàwé jáde wá sí ìtẹ́mi kéwà. Díẹ̀ díẹ̀ ni ẹ máa ń jábọ̀. Èyí tó ní fọ́lọ̀ jù láti ṣe òun náà lòkè tó gbé egun. Ìyẹn máa ń ṣe wàhálà gùn ìyẹn máa ń jọ jábọ̀ ni. Lé. Níbo ìrìn tó fogún ọdún ìtayé fi mọ̀ ọ́ lè bàjẹ́ láàrin ojú ṣẹ́gun. La ilaha illallah. Nígbà jábọ̀ ni. Advice kejì. Ìyá akẹ́wà ni wọ́n ti lè tí wọ́n ti ń lo ọjọ́ méje ní ìsàrí àdúgbò ẹ̀kọ́. Kọjọ́ méje ní ìtò ń kù ká jáde ká ṣe sọ́ọ̀tì. Ṣé ẹgbẹ́ ni tó bá kí bá ti ṣe gẹ́gẹ́ sọ́ọ̀tì ò ní lè fún àti wí. Allah. Ọlọ́run lè fi 40 years fúnre fúláṣì rẹ̀. Ìdè kó fún ọ. Ọlọ́run lè fi 50 years ìyá ọlọ́lá tí ó gbà lónìí tó gbà. Ìdálájú àsìkò ṣeun kọ́láwà fà ń jẹun ṣe kò dùn ní tọ́pọ́lọ́jì tẹ́lí kan ṣe tọ́láwà ò ní ṣe. Allah. Lé á. Ìyẹn lọ́kùn nínú. Ṣé kò sáfù àmọ́? Bọ́lá tó sáfù àmọ́ kò sọ́lá wọn ọba múlẹ́gbẹ́ mi. Allah. Ọlọ́run ní ìgbà àjà àwọn èèyàn àwọn tí ń lọ ń lọ ń dé padà. Lé á ná kẹfìrán. Tóbi tó ní bùkà kẹfìrán. Ní ìní sọ́ọ̀dù láì lọ. Ọjọ́ méje ní ìyí tó pẹ́. Ṣé ẹ̀rí ọmọ pé sọ́ọ̀rì? Tẹ bá wo ọ̀rọ̀ àti ní mẹ́bẹ̀ẹ́ kò ní mélòó lọ. 5 péré. Àwọn òkè àwọn àfa àwọ̀. Àwọn àfa àtọ́ tó kojú ọ̀gbọ́n wọn. Àwọn àfa àtọ́ kìrì sí ọlá. Allah. Kò sí bí àwọn àfa àti lè pẹ́ láyé tó ìjọ tó bá kú wọ́n yẹ kìrì sí ọlá. Àfa àmẹ́sì. Tóbi tó ní bọ̀. Iṣẹ́ wa ń dùn mí. Èmi ẹ̀ sẹ́ni tí máa ń fi ọ̀rọ̀ tí tíẹ́ndì o. Ọ̀rọ̀ mi tíẹ́ndì láì fọ́lọ̀ tíẹ́ndì. Èmi bẹ tíẹ́ndà. Alhamdulillah. Tóbi tó ní bọ̀. Eléyìí. Àgbọ̀nà wọ́n wù. A níbi ajúwà sí ìlú wọ̀. A níbi ajúwà sí ìlú. Ọ̀gbọ́n ṣe ni wọ́n wá gbẹnu yẹn. Ẹnu gbé wọn. Bàbá wa àdmìtì gbẹnu bí àwọn gẹ́gẹ́ náà sáyẹn rẹ̀ fọ́lọ̀ kó rí àwọn bọ́. Sọ̀rí káwọn èèyàn wá gẹnu is a problem. Àdámọ̀ ṣúgà tí ṣúgà bá ti gùn yóò rí rà pébò. Ó ń bí ẹ̀mọ́ ọlọ́run tó fi ń tẹ́ gẹnu sí ọlá rẹ̀. Allah. Déédéé bó ṣe wá wí wọ́n wá ń gẹnu kò lè fọ́lọ́run. Ọlọ́run tó pọ̀ díẹ̀ ló lè yọ. Yóò sì yọ ọ̀tá gẹnu sí kó ń bẹ̀ kò lè. Kọjọ́ méje tó wá wá pé tá a bá tẹ́ńtà apọ́lọ́jì sẹ́ńtẹ́ lọ́wọ́ wọ́n fọ àyọ̀ kò ní sọ ọ́. Ìjọ tọ́lọ̀ máa ń lé ní àdúgbò sí ẹ̀dá gbẹ̀rù náà bẹ̀rẹ̀. Ìjọ ọ̀gá ni ó bẹ̀rẹ̀. Àmọ́ yóò bẹ̀rẹ̀ kìí ṣèpè tó ní wọ́n ti ta gbogbo àfọ àyè lára. Lójú àwọn àfọ àtàjọ kù. Ẹ̀sùn ní ẹ̀mí tẹ́lẹ̀ sàpọ́lọ́jì fún. Tẹ́ ẹ̀ bá lè sọ pé ẹ̀mí ni ẹ̀. Ọlọ́run náà ṣe nǹkan tẹ̀ mí tóun náà mí nì. Bí ẹgbẹ́ ọlọ́run ní ìjà yàtọ̀ tí ó lóun ò mí ni o. Kò sẹ́ni tó bí. Tábí wà nínú ilé wa nígbà mú yẹn pọ́jú. Nípa gbólóhùn àwọn àfáà lọ ganu. Èmi ò bú ẹni tí ó sọ bẹ́ẹ̀. Tá a bá kíyèsí ẹni tó sọ̀rọ̀ yìí. A rí pé nínú orí bí nǹkan bá ti rí mọ̀bẹ́ lọ́n pé ni mo fẹ́ máa sọ.
Ọlọ́run méjì àṣìṣọ máa kọ́ àmọ́ sí o ẹni tó sọ̀rọ̀ yìí kò nífẹ̀ẹ́ kéèyàn liability yóò kórìíra rẹ̀ pọ̀ kéèyàn ká jókòó yà kalẹ̀ kó máa jẹun ajígbọ́n ni aláàjì ti kórìíra rẹ̀ ti pẹ́ nínú ìṣesí tẹ́ bá kíyèsí ẹ̀rí pé nínú ọ̀rọ̀ gan ni máa ń sọ tẹ́ bá kíyèsí dáadáa tẹ́ bá kọ́ wo ìjókòó orú ẹ̀ka tó wáyé rí bóyá bí òkú ọ̀kan nínú àwọn onífújì ni nítorí báwọn afá wọ́n tẹ́ aṣọ máa gbowó lẹ̀ ó ní ẹjọ́ ẹ̀yìn afá wa Ọlọ́run ti rọ kálukú lọ́rọ̀ wáàsí ni kẹ́ ẹ ṣe fún wa wọ́n láwùjọ àwọn táwọn jẹ́ onífújì gan dàrú ó ní ẹ ṣe wáàsí fún wa kẹ́ ẹ jẹ́ kí kálukú ọmọ ààyè rẹ̀ kọ́kàn àwọ̀ gbọ́n jẹnìjẹnì láti fi tó béèrè lọ́wọ́ yín jọ̀ náà nù síbẹ̀ náà mo ní gbogbo ẹ̀ padà já sí ẹ̀ ń bá wo kíní fídíò yẹn torí mi máa wo ọ̀rọ̀ àwọn afá púpọ̀ sábà ní wá nǹkan ìdí ọjà sí káyìn náà nù èmi máa ń kíyèsí aláàjì púpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí máa ń sọ ẹ̀rí kókó lè ra akẹ́yọ̀ kan jókòó kalẹ̀ kó pé òun náà ń ṣiṣẹ́ yàtọ̀ sí eré fújì tí ń ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì mi lórí nǹkan bá ń kéé pamọ́ nílùú wa Nàìjíríà tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àfáà ti sọ iṣẹ́ àfáà di nǹkan oúnjẹ bákan náà tàbá ti ráwọn èèyàn tàbá lọ bí súnmọ́ ọmọ kan a sọ di àfi ká sọ adùn gbèsè ń bẹ gbogbo eléyìí èsè ní ẹ̀fín dá àfáà náà ẹnu ọ̀mí gbà torí alhamdulillah gbogbo wa náà là ń kọ́ máa ń kéwù tá nǹkan ajá àfáà ṣùgbọ́n síbẹ̀ náà kì í ṣe bísínẹ́sì mẹ́rin márùn làwọn gan ní táwọn náà tó ń ṣe lórí kẹ́ni tí ò bá tó nǹkan kan wọ́n mẹ́lẹ̀ sí fáàrí tí ò wúlò níwájú èèyàn ni kì í ṣe torí nǹkan méjì àwọn àfáà ó yẹ ká lọ yí padà ó yẹ ká rọrùn sí ìpèníjà ó yẹ ká rí nípèníjà àwọn tí ń bá wíkè sáwọn àfáà àti ẹ gidi sọ́dọ̀ bàbá wa Farouk Al-Miskinu Billah mufti gbogbo Ìlọrin ni wọ́n àmà bí àfáà tí ó nìṣẹ́ ń bísínẹ́sì àfáà gidi tó ní owó tiẹ̀ yàtọ̀ sí pé à ń lóòde à ń lọ kínní ẹ̀ ń bá mọ̀ wọ́n dáadáa yọ mọ̀ pé alhamdulillah kọ́lọ́n tó máa lékún dáadáa ni kì í ṣerú àwọn máa ń bá wí kì í ṣerú àkọ̀ọ̀kan náà tí mo mọ̀ pé ààyè ò lè gbà mí láti máa dákọ̀ tí Ọlọ́run ṣe lóore fún kálukú kì í ṣerú wọn ẹni tí ó bá jọ wọn oníkó náà lọ gbìyànjú kó rí pé òun jọ wọn ó rí pé òun gbìyànjú òun náà jọ wọn lójú ọ̀nà dáadáa ìyẹn ló dáa jù kì í ṣe àwà débi ń súná ọ̀tọ̀ láláàfó gbowó kọ́mọ ọmọ gọ̀ ọlọ́njọ́ mọ ọmọ ọ̀rọ̀ sọ Ọlọ́run bá ní sọmọ yìí ní ọmọ dáadáa Ọlọ́run jẹ́ ọmọ rìnrìn Ọlọ́run abiyọ̀ náà náà méjì ọ̀sẹ̀ rẹ̀ gbogbo nǹkan yìí ẹ kó sábẹ́ pé Ọlọ́run bá ní sọmọ yìí dáadáa ìjẹ́ bá ti mú àwọn ti dá ẹlòmíràn ní kọ́ọ̀bẹ̀ kò bá gbogbo ní bá ń bẹ lápò rẹ̀ ọ̀yà rúdà alẹ̀ gbogbo eléyìí ń dọ̀tí ìjà fa kọjá wọn tí nǹkan òye kí wọ́n máa ṣe àdáyẹrí pé bàbá rẹ̀ pé báwọn afẹ́ ilé ti rí ni àwọn àfa àmọ́ rí ọlọ́mọjọ máa tún orí báyìí orí báyìí lóòótọ́ tọ́lọ́pọ̀lọpọ̀ ti yẹ̀yẹ́ ìjà àfa rẹ̀ ó ti yẹ̀yẹ́ ó lè bẹ̀rẹ̀ ọ̀yà kásàkà òkè ọ̀yà kásàkà rọ̀ ọ̀yà ẹ máa wojú sọ́mọ̀ báwọn ẹ má yájú ẹ di ojú oró kan orí náà tó iná tá a fẹ́ kà yọ gbàkẹ́ ẹ díjú kan ni o torí náà ni olè jẹ́ ẹ̀fọ́ lójú ṣé ọba iná àti iná sọ̀kalẹ̀ gbogbo ọ̀rọ̀ jagajaga ọ̀rọ̀ tí yóò wúlò wọ́n máa ṣe nǹkan mìíràn láwọn àwùjọ mi tí ń kọ́ àwa náà pọ̀ nǹkan mi tí orí ọmọ àrò yẹn pé irú àwùjọ burúkú jagbajagba àwọn onírú àwùjọ jẹ mo wà lóde kan rí mo bá rí tí àwa ti dìde àti ń lọlé àtàjọ lọ wọ́n máa pé bẹ́ẹ̀ ni tàbí tó bá sojú ń jọ náà abárí tí ń fa wàhálà lẹ́yìn àgbo kí ló dé àbẹ́rẹ́ èlò lápá àwa ti dìde kí lọ́kàn fẹ́ ló èlò lẹ́pa ṣé owó òde lẹ́yìn yóò fi máa ṣayé rẹ̀ àti ń lọ gan labadi pé wàhálà ń pọ̀ labadi ẹ̀ bá ìyá yẹn ju wàhálà tí ń fa mo bá sọ̀kalẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní àfa àti yóò gbowó pọ̀lọ̀ ọ̀tọ̀ ṣé ẹni ọba gbowó ní òde kò láǹfààní àti tọ̀ ó tún sọ fún pé má bá ń dẹ́rù ẹ̀ wò mọ́ níbi ọba ti ń gbowó ó gbọ́dọ̀ dìde láti lọ ọ̀tọ̀ ó ní àgbẹ̀ bó ti dìde tó lọ ọ̀tọ̀ nǹkan ó ti ṣe owó ọkọ̀ kó gbogbo tó wà lápò ẹlẹ̀ pátá ọ̀jẹ̀ ká mọ̀ ó ní ó sì le tó báyìí ló ń gbogbo ń tẹ́ ẹ pa tí ọmọ àdìpé yọ̀ gbọ́dọ̀ lọ ọ̀tọ̀ kò gbọ́dọ̀ lọ yàgbẹ́ lórí kíni ẹlọ́jà àgbé ayé wa lé orí owó tọrọkọ́bọ̀ owó dáradára owó ọlọ́mọdé orí ó dùn mí mọ́jẹ̀dé ó dùn mí ẹgbẹ́ tí wọ́n bá ti rẹ̀ fún yàn gan bí kò fi ra káàdì ó fi repo tó yẹ kó fi sínú kì í sọ pé tẹ̀yà máa fi gbọ́ bùkátà ọ̀yá ẹ̀ bá ń kọ́ ilé ńlá kan lé owó àgbé ó yẹ kó rùn sí ìyàn débẹ̀ ní tí mo sọ kó rùn sí ìyàn débẹ̀ gbogbo tí ànábì wa Muhammad ò ṣe táwọn sọ àbárí ò ṣe táwọn tọ́tẹ̀lé wọn ò ṣe gbogbo ẹ̀lẹ́yìn àfáà ti fi lọ́lẹ̀ lónìí bẹ́ẹ̀ pé yẹn wá sí ẹ gbowó wá sí lọ́tọ̀ ẹ dáwọn èèyàn ti àrápẹ̀ rẹ̀ rí ẹ bọ́rọ̀ Ọlọ́run ni ẹ fẹ́ gbọ́ ó ṣe di nǹkan pé ọyá ẹ̀kọ́ lọ rí akọ̀wé mi iye báyìí lẹ́kọ̀ọ́ fún kó tó di pé máa wá owó nǹkan báwọn ọ̀dá ní jẹ́ wọn yẹ̀yẹ́ ìjà àfa yín ní ẹ fi ń yẹ̀yẹ́ ẹ̀mọ́ ilà ẹ̀rọ wí ní òde kan tí mo wà ní bóyá lánàá ni ìkànnì ọyá ìlọ kó gbogbo àfáàlù yẹn wá àfáàlù tí a ẹ bá jẹ́ kó gbogbo àfáàlù wá ọ yọ àwọn èèyàn gidi lẹ̀ ń bẹ kì í ṣe gbogbo àfáàtọ́ máa ti ń ṣe kò lè dáhùn rúpẹ̀ báwọn ó máa ti máa rẹ̀ yín lẹ́fà torí ẹ ti rí yín rí pé àwọn ti ní wọn wá ní ìṣòwò òkùnrin èlò náà ni wọn wà á bùn tán
ìjà àfọwọ́ pé èèyàn ọmọ ṣiṣẹ́ mo ti wí táwọn èèyàn bú mi nígbà yín tẹ́ ẹ bú mi náà máa gbọ́ ní ìsìn tẹ̀ni aládùúrà tó yẹ ló ń lé kéwòn tó máa wá ṣiṣẹ́ akéwòn rẹ̀ lálùbáríkà kéwòn ta ló lálùbáríkà tẹ̀ ń ti ń ṣiṣẹ́ ó ti ń wí fún yín ti pẹ́ pé kálukú lọ níṣẹ́ gidi lọ yàrá kọ́ ní mẹ́yì já àfáà rẹ̀ gbogbo àwọn Abubakar ni Umaru ni Uthmanu ni Ali ni wọ́n níṣẹ́ tí ń ṣe Ànábì wa Muhammad gan darandaran ni níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ó sọmọ ọ̀dọ̀ kó tó di pé Ọlọ́run tún ṣe oore tọ́pọ̀ fún kó tó di pé Ọlọ́run sọ di ànábì Ọlọ́run gbogbo nǹkan ló ṣe rí ó sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ yàwá Khadija èyí ṣe ẹ̀yàn gbogbo àfáà tó ní ọ̀fẹ́sẹ̀ kankan sí agbàgbé Muhammad àfa ntọ́lọ́ ń gbélé alọ́ pé ká ṣe iṣẹ́ wa gan ńlọ́lọ́run sọ wọn ní Suratul Jumu'ah àkùnrin àyà kejì àti fọ́kọ̀ Ọlọ́run wá sọ kúrò lọ́dọ̀ ṣètọ́ni ẹni ẹ̀kọ́ ó ní walladhi ba'atha fil ummiyyina rasula ló bá òjíṣẹ́ dìde minhum nú àwọn tí wọ́n máa kọ tí wọ́n mọ nǹkan kà kí ni sẹ́tọ́lọ́ ń gbélé àníbọ̀ Muhammad lọ tó jẹ́ sí àwọn àfáà gan yatlu alayhim ayati máa ka àwọn àyà Ọlọ́run fún òjíṣẹ́ kí máa fún ọmọ kó nu ẹbọ ṣíṣe kó nu jagbajagba tí ń ṣe kiri ó ní wa yu'allimuhumul kitaba wal hikma máa kọ́ ń tẹ́ra Ọlọ́run kódà máa kún ẹ ní ọ̀rọ̀ owó ànábì ní ń pè ní hikma lánàá àdìsí ni àwọn tẹ̀sí ìrúpè bó sì ní hikma máa kún ẹlẹ́kọ̀ọ́ ọgbọ́n wisdom máa fi kọ́ wọn èwo ni ọ̀dánù rẹ̀ ànábì òkú ní sọ ọ̀rọ̀ fẹ́nu tẹ́lẹ̀ wọ́n máa yáǹtẹ̀ kọ́ nílẹ̀ hawa iṣẹ́ tọ́lọ́ ń gbélé àwọn ànábì Ọlọ́run lọ́nu ló gbélé yẹn àfáà náà lọ ètò kẹ́ àádọ́de kẹ́ ẹ sọ ìwọ nǹkan jágbajàgba játijàti ẹni tó tún yín ṣe ní aláàjì tó tún yín ṣe onífújì ẹni tí ń wí fún yín náà ó ti ń wí ti pàṣẹ ń wí ní ọjọ́ òró ìmìlá bó ti sọ mo ní ó tó kàn tí ń wí léṣo fún wa ni àwọn àfáà ní ká lọ yí padà ìwúlà bò lọ ganu kálí onílé ṣé wọ́n pè ọ́ ni àwọn àfáà tí wọ́n lọ níjọ wọn ń ṣe fìdá kò sí pé ẹ ganu ẹnu tí èmẹ̀ká ń rọ aláàjì sí ni pé ẹnu bí bàbá wa mufti gbogbo ìlú Ìlọrin bàbá wa àlùbáríkà kó lọ́mọ ẹlẹ́kùn dáadáa bí ẹ ti pé ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ ó dà kó ọ jẹ́ pé ráàyù kan bẹ́ẹ̀ fún ọ lẹ́yìn ẹ̀ ó kọ̀kọ́ tún ọgbọ̀n tí ẹ wí ọ gbọ́ pé orin tẹ́ ẹ wí o kèsì ṣe gbogbo àwọn àfáàmù bá wí ká ti fẹ́ baṣẹ́ ìjà àfá ìjẹ́ o ọ̀rọ̀ tó dáanu tí ó tu gbogbo èèyàn nú ẹnu bá ti rúdù sáwọn nǹkan ọkà mi la a lè mọ́kà sí rúdùnẹ́sì ṣùgbọ́n kò dáa tó rí tí Ọlọ́run pọn lè nìrọ̀ tí ń pé ṣe báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ní kí n ṣe o ọ̀dà ẹ̀yà àfá ẹ̀mẹ́bìnú o ọwọ́ adẹ́yìn ọ̀rọ̀ ìgbà kẹwàá tó sọ lọ́rọ̀ padà ní tí ń pè ní ìjẹ́ ọmọnìyàn dáadáa nìyẹn tí mo sì mọ̀ pé àtúnṣe ó tó bá lọ́dọ̀ tí yín náà lógo ọlọ́ ká lọ ọmọ gbogbo àyẹn tí máa gbé ẹbùn mi ká dòde ká ti rogbo bùkátà lé lórí ọwọ́ tí ń fúnni ó lóore jù tí ń gbà lọ yẹ́dùlẹ̀ àpilẹ̀yà ni khayrun min yadi sufla àwọn ìsàlẹ̀ lọ́wọ́ ẹni tí ń gbà ní máa wà gbogbo gbà ẹni tí ń fún yẹ òkè lọ́wọ́ rẹ̀ wà ẹ̀mẹ́bìnú bí àsìkò ti gbà mí mẹ́ni ọlọ́wọ́ gbàdúrà gbogbo wa.